Ẹ̀yin ará Nàìjíríà, lẹ́yìn ọdún mẹ́rìndínlọ́gọ́rin, a ní láti sọ pé bí a ṣe ń wo ẹ̀yìn sí ohun kan pàtó tó dájú láti ṣe ayẹyẹ. Ṣùgbọ́n ìtàn kò parí níbẹ̀. Láti ọjọ́ kìíní oṣù kẹwàá, 1st October, ìyípadà ń bẹ̀rẹ̀. Forúkọsílẹ̀ lónìí, darapọ̀ mọ́ àkójọ fún Rapture 2.0 Noah Ark Nigeria. Ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù kẹwàá. Nàìjíríà ṣe ayẹyẹ. Ṣùgbọ́n ìtàn kò parí níbẹ̀. Láti ọjọ́ kìíní oṣù kẹwàá, 1st October, ìyípadà ń bẹ̀rẹ̀. Forúkọsílẹ̀ lónìí, darapọ̀ mọ́ àkójọ fún Rapture 2.0 Noah Ark Nigeria. Ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù kẹwàá. Nàìjíríà kì yóò tún rí bó ṣe rí rí. Ẹ múra sílẹ̀, darapọ̀ mọ́ One Community Network. They told us we're the future of tomorrow. But tomorrow never came. Our fathers are tired, expired. Today we rise. Noah Ark is our bloodless coup. No more waiting, no more lies. We see the truth in their disguise. From the streets we take the helm. One community, we rule this realm. Noah Ark, hey, no hey Ark. We rise, we spark. Noah Ark, hey, no hey Ark. We own this mark. With one TV, one radio, one take-up strong. The One Community Network moves us along. From Nigeria to the world we say, the future is ours, we lead the way. No guns, no war, just truth and youth. One community rising, we stand for proof. Get listed.